ẹ kú dédé àkókò ibi gbogbo tí a bá ti lọ rẹ̀fẹ́ láti máa wo ìkànnì Ajara Malifa TV ojú tẹ́ fi ń wò wá òní fọ́ lágbára Ọlọ́run ọba ó yá lóní tuntun gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá àtàtà pàápàá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí jẹ́ pé ẹ mọ rírì Yorùbá a tún ti gbé kan dé o tá a pè ní Yorùbá Nation Radio ó ti wà níta ní yàjóyàjó ẹ gbọ́ ohun tí bàbá wa tí wọ́n sọ lórí ọ̀rọ̀ rédíò yìí. mo kí gbogbo ọmọ Yorùbá nílé àti lẹ́yìn odi nǹkan tí mo wá bá yín sọ báyìí ní Banji Akintoye bàbá yín nǹkan tí mo wá bá yín sọ ní pé rédíò Yorùbá Nation ti dé o òun lẹ ń wò lórí tébù mi rẹ̀ wọ́n ti rà á wá wọ́n ti kó wá ẹ bẹ̀ sí ṣètò láti rà á o wádìí má ṣe ń tà Ọlọ́run ti bá wa ṣe o ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ wa tó bá wa ṣe ọ̀rọ̀ rédíò tó bọ́ síbi eléyìí rédíò ń lélẹ́yìí kò ju kékeré kálukú á lè mú dání lọ sọ́nà oko kálukú á lè mú sí ọjà kálukú á lè mú sínú yàrá ẹ̀ kó máa gbọ́ ẹlòmíràn lẹ tó bá ta àwọn ọmọdé ẹ̀ lè mú sí pálọ̀ kan máa gbọ́ all day long bó ṣe jẹ́ nìyẹn mo kí yín o. Ajíṣebí Yorùbá láàrí ìran Yorùbá ò ní ṣe bí baba ẹnikẹ́ni Yorùbá Nation Transistor Radio àkọ́kọ́ ọrú rẹ̀ nílẹ̀ adúláwọ̀ bó ṣe wúlò fún ará ilé ló tún wúlò fún àwọn tó wà lóko kódà àwọn aráàlú òyìnbó náà gbẹ̀yìn kétékété ni wọ́n ń gbọ́ wa káàkiri ayé ẹlẹ́ran ń gbọ́ Yorùbá Nation Radio láàrin ọjà onímárúwá àti onítẹ̀xí kò gbẹ̀yìn oníbejì ní frequency wa lórí shortwave 17735 kHz àti 11795 kHz rédíò alágbèékiri ìyẹn transistor radio tó jẹ́ ti Yorùbá Nation ní kíẹ́rà láti gbọ́ Yorùbá Nation radio station kétékété ẹ tún lè download Yorùbá Nation radio TV app lórí Play Store láti máa gbọ́ wa lórí fóònù yín tàbí kọ̀ǹpútà Yorùbá Nation transistor radio ní FM SW AM ó tún ní Bluetooth Torchlight kódà ẹ tún lè cháàjì fóònù yín lórí Yorùbá Nation transistor radio Yorùbá Nation transistor radio ń lo solar battery àti iná mọ̀nàmọ́ná fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ www.yorubanationradiotv.com tàbí info@yorubanationradiotv.com WhatsApp +447 3006 40535 èyí kò ṣẹlẹ̀ rí kí iléeṣẹ́ rédíò kan tún ní rédíò àdáni fún ara wọn ìran Yorùbá ní àkọ́kọ́ ọrú rẹ̀ ìran Yorùbá ló kájú ẹ̀ Yorùbá Nation Radio TV ohun àlàáfíà. mo kí gbogbo ọmọ Yorùbá nílé àti lẹ́yìn odi nǹkan tí mo wá bá yín sọ báyìí ní Banji Akintoye bàbá yín nǹkan tí mo wá bá yín sọ ní pé rédíò Yorùbá Nation ti dé o òun lẹ ń wò lórí tébù mi rẹ̀ wọ́n ti rà á wá wọ́n ti kó wá ẹ bẹ̀ sí ṣètò láti rà á o wádìí má ṣe ń tà Ọlọ́run ti bá wa ṣe o ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ wa tó bá wa ṣe ọ̀rọ̀ rédíò tó bọ́ síbi eléyìí rédíò ń lélẹ́yìí kò ju kékeré kálukú á lè mú dání lọ sọ́nà oko kálukú á lè mú sí ọjà kálukú á lè mú sínú yàrá ẹ̀ kó máa gbọ́ ẹlòmíràn lẹ tó bá ta àwọn ọmọdé ẹ̀ lè mú sí pálọ̀ kan máa gbọ́ all day long bó ṣe jẹ́ nìyẹn mo kí yín o. Ajíṣebí Yorùbá láàrí ìran Yorùbá ò ní ṣe bí baba ẹnikẹ́ni Yorùbá Nation Transistor Radio àkọ́kọ́ ọrú rẹ̀ nílẹ̀ adúláwọ̀ bó ṣe wúlò fún ará ilé ló tún wúlò fún àwọn tó wà lóko kódà àwọn aráàlú òyìnbó náà gbẹ̀yìn kétékété ni wọ́n ń gbọ́ wa káàkiri ayé ẹlẹ́ran ń gbọ́ Yorùbá Nation Radio láàrin ọjà onímárúwá àti onítẹ̀xí kò gbẹ̀yìn oníbejì ní frequency wa lórí shortwave 17735 kHz àti 11795 kHz rédíò alágbèékiri ìyẹn transistor radio tó jẹ́ ti Yorùbá Nation ní kíẹ́rà láti gbọ́ Yorùbá Nation radio station kétékété ẹ tún lè download Yorùbá Nation radio TV app lórí Play Store láti máa gbọ́ wa lórí fóònù yín tàbí kọ̀ǹpútà Yorùbá Nation transistor radio ní FM SW AM ó tún ní Bluetooth Torchlight kódà ẹ tún lè cháàjì fóònù yín lórí Yorùbá Nation transistor radio Yorùbá Nation transistor radio ń lo solar battery
àti iná mọ̀nàmọ́ná. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ www.yorubanationradiotv.com tàbí info@yorubanationradiotv.com. WhatsApp +447 3006 40535. Èyí kò ṣẹlẹ̀ rí kí iléeṣẹ́ rédíò kan tún ní rédíò àdáni fún ara wọn. Ìran Yorùbá ní àkọ́kọ́ ọrú rẹ̀, ìran Yorùbá ló kájú ẹ̀. Yorùbá Nation Radio TV, ohùn àlàáfíà 535. Èyí kò ṣẹlẹ̀ rí kí iléeṣẹ́ rédíò kan tún ní rédíò àdáni fún ara wọn. Ìran Yorùbá ní àkọ́kọ́ ọrú rẹ̀, ìran Yorùbá ló kájú ẹ̀. Yorùbá Nation Radio TV, ohùn àlàáfíà, ohùn àlàáfíà. Ìyàwó mi, jọ̀ọ́ bá mi gbé rédíò yẹn wá ná. Eba ẹ má bínú ìgbà tó jiná pápápá sí. A ní kó tó gbóúnjẹ wá kọ́kọ́ bá mi gbé rédíò wá. Àwọn nǹkan pọ̀ tí mo fẹ́ ṣàlàyé fún ẹ lórí rédíò. Ebi ò tí ì ti pa yín, I'm ó dà telling mọ́ ń you. bọ̀. Rédíò yìí ó ga o. Nǹkan pọ̀ lórí ẹbí. Eba Tètè gbé wá gbé wá gbé wá. Jẹ́ ṣàlàyé. Kọ́kọ́ fi ẹbí ní ìṣòro sílẹ̀. Jẹ́ ṣàlàyé ẹ̀ fún ẹ. Sórí bí rédíò yìí ṣe wà yìí. Mo sọ fún ẹ. Bí rédíò yìí ṣe wà báyìí, ó ní sólà. Rédíò ilé. Ó ní sólà, ó tún ní bátìrì. Lórí rédíò yìí báyìí, tó bá ní SD card, ó tún lè fi sí. Wàá gbọ́ anything tó bá wù ẹ́ kó gbọ́. Meanwhile, ìgbà tí mo dẹ̀ ń bọ̀, mo live stream ẹ̀ débi ni o. Ó sọ bẹ́ẹ̀, ó sọ bẹ́ẹ̀ lẹ́ǹkan. So ìyẹn mi wípé o tún lè live stream. Bí tó bá tún fẹ́ lo nǹkan míì mọ́, wàá tún download wọn lórí App Store àbí lórí Google Play Store because wọ́n ní app. So bó ṣe lè live stream ẹ̀ náà ló ṣe lè gbọ́ lórí app. Kí n tún wá sọ fún ẹ nǹkan tó tún pọ̀ nínú ilé ni wípé tó bá ní SD card, o tún lè lò. Wàá kọ́ fi SD card síbẹ̀, wàá gbọ́ anything tó bá wù ẹ́ tó fẹ́ gbọ́. O lè lo flash drive. Bó ṣe tún wà yìí tó bá ní Bluetooth tó tún lè connect ẹ̀ kó tún máa gbọ́ rédíò lọ. Bọ̀dẹ̀ wá sí ilé ìtinú ẹ̀ máa dùn sí. Ẹgbẹ́ bí rédíò yìí ṣe wà yìí, o lè fi charge fóònù ẹ̀. Pé mo lè fi charge fóònù. Yes na, ìwọ tí fóònù ẹ̀ máa ń kún gbogbo ìgbà. Mo wá lè bú ara. Mi ò ṣáàlá kí èèyàn máa fi bú ara bú yàn. Nǹkan tó bá dẹ̀ dá kì í ṣe fún yàn kan. Bẹ́ẹ̀ ni o rárá. Mo máa ra rédíò yìí, màá fi ránṣẹ́ sáwọn bàá mi lábúlé. Bẹ́ẹ̀ ni. Nítorí wípé ó tún ní fluorescent light. Ìyẹn tó tún máa ń tàn ju torchlight lọ. Màámi a máa rí nǹkan fi dáná lálẹ́. Màámi tó tiẹ̀ láìka orin. Màá send ẹ̀ sí bàá mi lábúlé. Tó tọ́ ni o. Bẹ́ẹ̀ ni nítorí wípé àwọn tí ò bá access internet wọ́n á lè lo shortwave láti fi gbọ́. Ó wà lórí shortwave. Àwọn àti ra tiwa báyìí ẹ̀yin ló kù o. Ó yá kíákíá ẹ tètè lọ sí káàkiri àgbáyé kẹ́ lọ ra Yorùbá Nation Radio. Gbogbo bí wọ́n ti ń ta o, ẹ rà á nítorí pé ẹ máa nílò ẹ̀. Tẹ́ bá tún rà á tán, ẹ tún download ẹ̀ lórí Google Play Store àti App Store. Ẹ dẹ̀ tún lè máa live stream ẹ̀ ní gbogbo ìgbà kẹ́ bá máa gbádùn ẹ̀. Ìgbádùn yìí pọ̀, kò ṣe pé èèyàn kan ẹ tètè ẹ sì wò mí ni ẹ lọ ra tí. Yorùbá Nation Radio TV, ohùn àlàáfíà. Kùṣẹ́ látàárọ̀, a kò bójú ọjọ́ ti rí. Ìròyìn ọ̀sán nù yẹn wá gbọ́ kí n tó padà sí ẹnu iṣẹ́. Yorùbá Nation Radio, Olú Ayégbòkìkí arákùnkùn ń fẹsẹ̀ mi. Gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, bóyá rédíò Yorùbá Nation náà lẹ́ ń wò yìí o. Bóyá ẹ jẹ́ ká túyáyá láti rà á láti lè ní àǹfààní láti máa mọ ohun tó ń ṣẹlẹ̀ gan-an lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú Yorùbá Nation. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ibi tá à ń lọ ò jìn, ibi tá à ń yà ló pọ̀. Ìdí rèé tí àwọn àgbáríjọ ẹgbẹ́ kan ṣe kóríjọpọ̀ láti ṣe rédíò eléyìí tí ó fún wa láǹfààní láti lè kàn sí ara wa ní gbogbo àgbáláyé. Owó rédíò yìí kò mú lè pẹ́rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú ìwòran yín yìí láti ra rédíò Yorùbá Nation ti yín láti lè wà ní ìbámu pẹ̀lú ìròyìn, ètò àti ìfiléde eléyìí tí rédíò Yorùbá Nation yóò máa fi léde ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ọ̀jọ̀gbọ́n Akintoye yẹn pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú rédíò Yorùbá Nation ní kò pẹ́ kò jìnnà a máa ṣí ìfọ́nrán yìí lẹ̀ láti gbádùn eré eléyìí tó jẹ́ orí oníṣe ráńpẹ́ tí wọ́n ṣe láti lè jẹ́ kí ẹ gbádùn ìdí pàtàkì tí wọ́n ṣe ṣe rédíò Yorùbá Nation. Lágbára Ọlọ́run bá ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń wò wá náà ò ní di, àjọṣepọ̀ ò ní bàjẹ́, ẹni tí ó bàjẹ́ ò ní wọ àárín wa. Lágbára Ọlọ́run bá nínú àánú ẹ̀ yóò wá fi ọ̀pọ̀ rọ́pò yẹn ibi tẹ́ ò ti mówó láti fi ra rédíò yìí fún àǹfààní àti ìgbáyégbádùn wa.
jẹ́jẹ́ sójú yẹn lẹ̀ máa gbádùn eré náà. so yẹ kí o ra rédíò yìí kó o mọ̀ jẹ́ pé tèmi àti ẹ. kò tí ì pẹ́jù mọ́jẹ ń tàn gbà mú ọ̀ràn bà eléyìí tèmi ni sórí Yorùbá Nation rédíò yìí bó ṣe rí yìí sórí n tó ń wò ń bì iná tí mò ń tàn tí mo fi ń ríran lálẹ́ ni kò tí ì yé ọ àǹfààní tí mi lára ẹ̀ mọ̀ pọ̀ gan sórí tòkè rẹ̀ yìí tóòrùn bá ti ràn tí mo gbé nú òrùn yóò ṣáàjì rẹ̀ èmi ò fowó ra bátìrì o so torí wo bí níbi mo ti ń cháàjì fóònù mẹ́nu ọwọ́ á ní ìyá ọ n ò lè yọ lọ́ra tì. yín padà ra tèmi kó o fẹ́ lè fún mi kí n kò tí ì wà pẹ́jù òòlè lólè mo fẹ́ràn rẹ̀ ju ìyàwó mi lọ bó ṣe rí nu Yorùbá Nation rédíò tiwantiwa ni ayé ti dáadé ọ lọ ra tiẹ̀ ni. àmọ́ wàá rí nǹkan. bó ṣe rí nu sórí pé ìwọ náà ti ń gbọ́ yàjòyàjò. inú yóò ní pẹ́ dànù o. wọn àgbọ̀ yàjòyàjò yóò bá kú oríire yóò bá kú oríire yóò bá kú oríire ìwọ náà kú múra oríire tó bá ti ra jẹ mọ́ fọ́ kàn mọ́ fọ́ kàn ìwú Yorùbá Nation rédíò. ẹjọ́ mo gbáre mi dé ẹ̀yin sọmọrí yóò ní fàájò ẹjọ́ mo gbáre mi dé ẹ̀yin sọmọrí yóò ní fàájò iná bá wọlé òkùnkùn ńlá ti sálọ o iná ọ̀tá ló máa jó. èwo nù yín máa ní ó jẹ́wé làpá mi wá bẹ́ẹ̀ ò dákọ̀ kankan nù yín bẹ́ẹ̀ tí mo kàlù ẹ̀ lónìí kíní ibi mo fi sí tẹ́lẹ̀ kọ́ yìí wọ́n ṣe bólúwa rẹ̀ ò ní mọ̀ ṣe ni n ò sì gbọ́dọ̀ rọwọ́ kankan nu yín bẹ̀ àwọn bàbá yín mo bí mo ti kọ́ wọn mo jìyà lórí wọn kọ́ lọ́wọ́ ọmọdé mi ò jìyà lọ́wọ́ ọmọ. Tani àwa aránsádì ìsàlóko báyìí wọ́n mọ̀ tún ní wọ́n ti pa láńbẹ́ wá pé lágídé mi kó bá ránṣẹ́ sádì kò kúkú ní gbọ́ngbà tí ò ní rédíò àbí bá a bá porí àparò ajá wo mo ti ń pe gbogbo àwọn tó bá ń pè ọwọ́ tó ń gbọ́ ròyìn tó ń gbọ́ wọn gbọ́ tó tún gbọ́ pa gbogbo èèyàn tán nílẹ̀ yìí wò ó. mo lẹ́yìn náà ti rí. mọ́mọ́ jò jábọ̀. Yorùbá Nation rédíò. mọ́mọ́ jò já ó ní o mo ní wọ́n bá ń gbé bẹ̀ ni. ẹsẹ̀ rí ọ̀nà oko tí mo lọ eégún lọ́dà ń padà pọ́nà ọ̀dà o pé wọ́n láwọn ará abí tó ti bẹ̀rẹ̀ sí í pààyàn wọ́n ní mọ́ ọ lọlé mo wá yẹ̀wò tí wọ́n ń gbọ́ lẹ́yìn náà ń gbọ́ yìí. ọ́bìlìsì ni wọ́n àwọn agbésùmọ̀mí ìbúwo kọ́lọ́wọ́n kó orí àbílí wọn ni so rántí ìgbà tán ọmọ yìí ti gbé kinní ìránṣẹ́ sí mi láti ìlú èbò kò sí tí ń gbọ́ ń bẹ̀. ẹ jẹ́ mi ó máa bá yí tọ́jú eléyìí bó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ ń tún gbé jáde fún un. àdìsá bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ gbọ́ fọ́ọ̀n kí ló mọ̀ gbé lọ. èmi ṣe bí àwọn ọmọ tó ẹ bọ̀ ṣiṣẹ́ àdìsá ẹ bọ̀ ṣiṣẹ́. kí wọ́n lẹ̀ ń wá mi kiri sí bẹ́ẹ̀ bá ní mọ́ gbé kí lẹ̀ ń wá mi kiri sí. àwọn ọmọ fi ọ́sọ̀fọ̀ òǹkọ ni wọ́n bó ti wà yìí kí ni ìdásímilẹ́tì tí fóònù ẹ wo bó ti wà yìí tí n bá wọ́n fi finá sóun náà lórí ẹ fi ṣáàjì fóònù. wọ́n fi finá sí wo bó bá ti di pé òórùn náà ní ìsinyìí kí ló kọ bọ́ bàbá ilé òkè odò náà ní òkú tó ní sọlá kọ́ sọlá ni sọlá ni kéde sọlá bí wọ́n ti ń pè nù bí wọ́n ti ń pè nù n bá ti gbé wájú ìta ń bẹ̀rù tí mo na kókó mi sí tí mo sì jókòó tí n bá mú pàpà mi lọ kò fẹ́ lè ní. Yorùbá Nation Radio TV ohùn àlàáfíà.
ajíṣe bí Yorùbá làárí ìran Yorùbá ò ní ṣe bí baba ẹnikẹ́ni. Yorùbá Nation Transistor Radio àkọ́kọ́ ọrú rẹ̀ nílẹ̀ adúláwọ̀ bó ṣe wúlò fún ará ilé ló tún wúlò fún àwọn tó wà lóko. Kódà àwọn aráàlú òyìnbó náà ò gbẹ́yìn. Kétékété ni wọ́n ń gbọ́ wa káàkiri ayé. Ẹlẹ́ran ń gbọ́ Yorùbá Nation Radio láàrin ọjà. Onímárúwá àti onítẹ̀xí kò gbẹ́yìn. Oníbejì ní frequency wa lórí shortwave 17735 kHz àti 11795 kHz. Rédíò alágbèékiri ìyẹn transistor radio tó jẹ́ ti Yorùbá Nation ní kíẹ́rà láti gbọ́ Yorùbá Nation Radio Station kétékété. Ẹ tún lè download Yorùbá Nation Radio TV app lórí Play Store láti máa gbọ́ wa lórí fóònù yín tàbí kọ̀ǹpútà. Yorùbá Nation Transistor Radio ní FM, SW, AM. Ó tún ní Bluetooth, Touchlight. Kódà ẹ tún lè cháàjì fóònù yín lórí Yorùbá Nation Transistor Radio. Yorùbá Nation Transistor Radio ń lo sólà, bátìrì àti iná mọ̀nàmọ́ná. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ www.yorubanationradiotv.com tàbí info@yorubanationradiotv.com. WhatsApp +447 3006 40535. Èyí kò ṣẹlẹ̀ rí kí iléeṣẹ́ rédíò kan tún ní rédíò àdáni fún ara wọn. Ìran Yorùbá ní àkọ́kọ́ ọrú rẹ̀. Ìran Yorùbá ló kájú ẹ̀. Yorùbá Nation Radio TV. Ohùn àlàáfíà. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.